mi ní Olúwatóyìn Kọ́ládé Ìyálájé. A wá síbi ètò City People Excellence Award wọn tí ó jẹ́ láti fún àwọn èèyàn ní ẹ̀bùn oríire nípa akíkanjú tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń ṣe ní Nàìjíríà, nípa àwọn olówó ni, nípa àwọn òṣìṣẹ́ ìjọba tó ṣe dáadáa tó gandaya nínú òṣìṣẹ́ ìjọba, nípa àwọn agbẹjọ́rò tó ń ṣe dáadáa lórílẹ̀-èdè Nàìjíríà, nípa àwọn tó ń ṣòfin fún wa tó náà ṣe dáadáa, àtàwọn tó ń ṣòwò tó yẹ pé wọ́n gba èèyàn bíi ẹgbẹ̀rún 50 méje èèyàn síṣẹ́ táwọn èèyàn dẹ̀ ń jẹ́ lábẹ́ wọn. Òun ni eléyìí tó ń ṣe eléyìí nìyí. Wọ́n fẹ́ fún ọ ní ẹ̀bùn ńlá wípé wọ́n recognize wọn, ìyẹn la wá fún lé nínú wádìí ẹ̀dùnpá wá fún. Gẹ́gẹ́ bí Ìyálájé, ǹjẹ́ ìrántí fẹ́ gba àmì ẹ̀mí lè ní? Rárá, special guest of honour ni mí. Gbogbo àwọn obìnrin tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun, mo fẹ́ gbà wọ́n nímọ̀ràn wípé kán múra sí iṣẹ́ ọwọ́ wọn. Iṣẹ́ òun ló dára jù láyé. Tẹ́ bá ní iṣẹ́ ọwọ́ yín lọ́wọ́, kò ní sí wàhálà, kò ní sógun, kò sí kankan. Olódùmarè á dẹ̀ máa pèsè fún yín, àti pé àwọn tó ń ṣiṣẹ́ ọwọ́, àwọn tó ń ṣiṣẹ́ ìjọba àtàwọn tó ń ṣòwò, kí ojú kòkòrò má ṣe wọ̀. Tí wọ́n bá sí lójú kòkòrò, wọ́n á lówó, wọ́n á lọ́lá, wọ́n á lálàáfíà, ọkàn wọn á balẹ̀. Ọ̀rẹ́ mi ń lo ọkọ̀ ńlá, ọ̀rẹ́ mi ń gbé ilé ńlá, ọ̀rẹ́ mi ń ṣe ẹja bẹ̀rẹ̀ díẹ̀ láti díẹ̀ àwa dòun. Ọlọ́run á dẹ̀ wá fi àlùbáríkà sí pẹ̀lú inú mímọ́. Gbogbo nǹkan tó máa dẹ́wọ́lé ó máa yọrí sí rẹ̀ fún un. Ẹ ṣé, a dúpẹ́. Award for excellence, Special Recognition Award 2018, presented to Oba Dokun Thompson for your remarkable work in helping to return cocoa to the pride of place in the agricultural sector. This day, 18 March 2018. Your Excellencies, distinguished ladies and gentlemen. Well, if I read the award, it says 21st City People Award for Excellence. On one aspect, it is true City People is worthy as an organization to give out awards of excellence. But for me, in all honesty, I haven't achieved excellence. And I'll say why. This journey, for me, started, 2 years ago, to create a renaissance in the cocoa industry. Yes, the other part says special recognition, which I accept with all honor. And the reason I say that is that this is a great challenge for us to do more. When I use us, I use myself and the team behind me. This is a team that has stood beside me for us to achieve what we've achieved so far in terms of cocoa renaissance. And I wish City People the best. I wish them continued successes in all their journey in the media industry, and also in trying to redefine the Nigerian entertainment industry and even Nigeria as a whole, because we really need to redefine Nigeria, not from the eyes that the Europeans have defined us, but from our own very perspective of values and virtues
that makes us a great nation standing together. Thank you very much, and God bless you all. Ṣé inú èèyàn máa ń dùn tó bá kóṣẹ́ léèyàn lọ́wọ́? Well, àsọkénu adúpẹ́ náà níná nítorí eléyìí ò ń ṣọ̀rọ̀ pé wọ́n sọ pé a ti achieve nǹkan àbá achieve nǹkan kan. Nǹkan tó ń sọ fún wa ni pé iṣẹ́ yín ó ṣe bẹ̀rẹ̀ ni Ọlọ́run á jẹ́ fún wa ṣe. Kí lẹ rí? Kí ni ọjọ́ iwájú kòkó nílẹ̀ Nàìjíríà? Nǹkan tí a gbé ṣiṣẹ́ ni ẹ̀ ń sìn pé lọ́jọ́ iwájú kòkó yẹn ó yẹ ká lè fi tún ìlú wa kọ́. Kòkó ló fi kọ́ Western Nigeria tí Western Nigeria di number one of everything ní gbogbo Africa. So why tá a lè ṣe ń sìn ìgbà tí kò ń ṣe pé wọ́n jẹ kòkó mọ́ wọ́n sì ń jẹ kòkó ó jẹ́ ṣe ń pọ̀ sí. Ọba Dokun Thompson Ọlọ́ni Etí Ọ̀nì. On behalf of City People at the 21st City People Awards for Excellence, I'm happy to present to you, representing Zenith Bank PLC, the Bank of the Year 2018 Award. Congratulations. Thank you very much. Good evening, everyone. On behalf of the management and staff of Zenith Bank PLC, I'd like to say thank you to City People Awards for this award. It's been a pleasure. Thank you very much. Jeremy. It be like fire, they burn my body. Jẹ́ kí n fẹ́ra, òru mú mi. Èmi náà ni o Adex Labule, Adex Earthquake tí gbogbo yín mọ̀ tẹ́ máa ń pè ní Adex. City People la tún wá báyìí o. Wòye last year wọ́n fún wa láwọ́ọ̀dù the longest group. So but this year akọ̀ wá káwọn náà wá wọ́n ṣe fẹ́ ṣẹlẹ̀ torí group tán fún láwọ́ọ̀dù ń gbà yẹn àti dàbí pa ti wà sólò ń sìn àdẹ̀ tí ń ṣe nǹkan lọ́tọ̀ọ̀tọ̀ but at the same time wọ́n ní tí fíngbáfíngbá tó bá sọ pé òun ò fíngbá mọ́ èyí tó ti fín tẹ́lẹ̀ kò ní parun ó dà pé mo try there so ètò olóyin mọ́mọ́ lẹ́tọ̀ ẹ jẹ́ kó máa lóyin mọ́mọ́ lọ Earthquake ló sọ bẹ́ẹ̀ Adex ló sọ bẹ́ẹ̀ jọ. On behalf of City People, the 21st City People Awards for Excellence, I wish to present to you Csp Dolapo Badmus. This award for your remarkable work as the CSP in Lagos State and the entire Southwest region. Today, 8th March 2018. Congratulations. Good evening, everyone. Well, we all know award from City People is not just an award out there, but I'm grateful to God Almighty for making me to stand here in dedication to duty and in service to humanity. I dedicate this award to the memory of my late father, who always struggled day and night to ensure that we turn out well. Daddy, I'm representing you well. And to my mom, a strong woman out there, a woman that believes that with hard push, one thing can move. I thank you, Mommy, for being here. And this is to all my siblings, Eniola, Badmus Adex, Omolara Joseph, Omolara Badmus Adex, and to all of them that can't make it, this is to you all. You've been there taking care of my children, my family, standing by me. Thank you. To all my friends that are here today, I can see Joko, Chichi is here, she's a custom officer. To Nestor, to every one of you here, because of time I can't mention your name. Thank you very well. These gladiators, my CNC gladiators. If I don't say that, I'm in trouble. CNC gladiators, I see you all. And I also say this is also dedicated to the Inspector General of Police and AIG Adamu Ibrahim, who also believe that women can do it. Before me, it has always been tough. But when I came on board,
They give me all the support I need, and that's why I'm trying. Thank you, Inspector General. Thank you, my dear AIG. And to the youths out there, this is all about you. I'm having a program for all of them on Tuesday where we're going to wine and dine and close the rank between the police and the members of the public. The people are the police, we are their servants. To you youths out there, this is for you. Thank you. And to all the journalists that have been so supportive, this is for you also. I thank God Almighty. Thank you all. Ẹ pa mọ́ ṣẹ́ o, tó bá jọjà lẹ̀ ń tà ẹ tẹ pa mọ́, tó bá jẹ́ ṣe ìjọba lẹ̀ ń ṣe ẹ tẹ pa mọ́, gbogbo nǹkan tó bá wù kẹ́ máa ṣe ẹ tẹ pa mọ́, ó lè má rọrùn but tó bá yá ọkàn máa balẹ̀. Ètò yẹn nípa àwọn ọ̀dọ́ wa, they are the youths, ọ̀dọ́, a fẹ́ sọ fún wọn bó ṣe yẹ kán ṣe ètò ìgbésí ayé wọn, kí wọ́n má ṣe ẹgbẹ́ court, kí wọ́n má ṣe yahoo yahoo, kí wọ́n má dẹ̀ ṣe nǹkan pè ní oògùn olóró tí wọ́n máa ń lò, pé kí wọ́n má ṣe gbogbo ẹ̀, nǹkan tó yẹ kán ṣe ni kán kojú sọ̀rọ̀ ìgbésí ayé wọn, kí wọ́n dẹ̀ ṣe dáadáa nínú ayé. Orúkọ mi ni Csp Dolapo Badmus, mo jẹ́ alukoro fún ẹkùn kejì ọlọ́pàá, èyí tí ó borí, èyí tó ṣe aṣojú Èkó àti Ògùn. I'm the Olówe of Lagos, Quincy, Obariwa and Akiolu, because as an Hausa man, I can understand some level of Yoruba, and I know Yoruba proverbs. Torí Yoruba ló wò tó sọ̀rọ̀ tó pa òwe, ó ní ojú àwọn àwa fi ń gbòòrè. Àbí bẹ́ẹ̀ kọ́, Yoruba ní kò ń tọ́ láàrú mo bá títí kí ó má kóra sákì. Yoruba ló ní bí ò bá nídìí obìnrin kò ń jẹ́ Ṣómólú. Yoruba ló wò tó sọ̀rọ̀ tó pa òwe, ó ní dánwò ló bí ya Àkúrẹ́. Yoruba níwájú ìwájú màmá Èkìtì rẹ̀ sí. Yoruba ní àgbà wa búra bí wo Yorùbá ṣe rí. Listen to me, ladies and gentlemen, if you are a woman and you're here present, if you're a woman and you're here present tonight, and you're cheating on your husband, may God expose you. Only 5 women. If you're a woman, let me repeat myself, and you are here present tonight, and you're cheating on your husband, by the grace of God, may God expose you. Amen. Adéníkẹ́ Adégòkè. Inú wa dùn púpọ̀ pé a gba àmì ẹ̀yẹ yìí nítorí pé ó túmọ̀ sí pé àwọn èèyàn mọ rírì iṣẹ́ wa, nítorí náà náà ṣe fún wa lámì ẹ̀yẹ yìí. And kẹtùmọ̀ àmì ẹ̀yẹ yìí kì í ṣe àkọ́kọ́, kì í ṣe kejì, kì í ṣe kẹta, kì í ṣe 20, so eléyìí tún ó jẹ́ kó pọ̀ sí, so inú wa dùn, ayọ̀ wa kún páwọn èèyàn mọ rírì iṣẹ́ wa. Wá ní àṣírí tó wà ń bẹ̀ tí bọ́ọ̀lù ní ìta gbogbo gbà. Àṣírí tó wà ń bẹ̀ ni pé à ń ṣe púpọ̀ nínú èdè ilẹ̀ wa, à ń sọ Haúsá, à ń sọ Ìgbò, bẹ́ẹ̀ là ń sọ Yorùbá, so àwọn ọmọ wa wọ́n ń kọ́ ẹ̀kọ́ yẹn, ẹ̀kọ́ èdè Yorùbá, ẹ̀kọ́ èdè Ìgbò, ẹ̀kọ́ èdè Haúsá, torí púpọ̀ nínú àwọn ọmọ wa wọn ò lè sọ èdè yẹn mọ́, ṣùgbọ́n bí àwa ṣe ń sọ ìtàn bọ́n ṣe ń gbọ́ wa, wọ́n ń dàgbà sí nínú èdè ilẹ̀ wọn. Orúkọ mi ni Dr. Mrs. Quincy Ọlásùnbọ̀ Ayọ̀délé. Ǹjẹ́ tí ẹ lè sọ fún wa àṣírí tó wà nídìí ẹwà yìí? Ewé àtegbò ni. Wà lẹ́yìn ṣe? À ń lo ewé àtegbò láti fi ṣe ẹwà fún gbogbo àwọn obìnrin àtọkùnrin náà. À ń lo ewé àtegbò láti yọ ọ̀rá ẹni tó bá ní ikùn. À ń lo ewé àtegbò láti ṣe ara àwọn èèyàn tó bá ní kúrọ́kúrọ́ lára, àbí àwọn èèyàn tí wọ́n bá rò tó bá ní fíńgà tí dark knuckles lọ́wọ́, àbí àwọn tó ní fún àwọn ọmọ bá dúdú, àbí àwọn tó tẹ̀ ní gbogbo làpálàpá oríṣiríṣi nǹkan lára, àbí àwọn tó yẹ pé wọ́n ti bóra gbogbo ara wọn ti dàbí tọ̀pọ̀lọ́, so a máa lo ewé àti egbò, a máa fi ṣe gbogbo ara wọn yẹn. Ó dẹ̀ ń ṣiṣẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run láti bí 20 ọdún tí Quincy àbá ti ń ṣiṣẹ́ nílẹ̀ Nàìjíríà yìí, Ọlọ́run sì ń ṣiṣẹ́ yẹn through us, ó dẹ̀ sì ṣiṣẹ́ títí dìsìn, títí láti bí lọ àti títí dé ìlú òyìnbó. A jẹ́ pé àwọn ọdún yẹn ti pọ̀ lóríṣiríṣi nìyẹn o. Ó pọ̀, Olúwa ṣeun, ó pọ̀ tó bá jẹ́ yẹn, Olúwa ló ṣe. Kí lẹ fẹ́ sọ fáwọn èèyàn wa nípa lílo nǹkan tó jẹ́ tìbílẹ̀ wa? Kí lẹ fẹ́ sọ fáwọn èèyàn wa? Nǹkan tí mo fẹ́ sọ fún àwọn èèyàn wa ni pé nǹkan tí lílo tìbílẹ̀ wa ó jẹ́ nǹkan tó yẹ pé òun nìkan ló ń ṣiṣẹ́, gbogbo àwọn oògùn tó kù yẹn Ọlọ́run ló mọ̀ nǹkan tó kó sínú ẹ̀,
àmọ́ ewé àtegbò kò ń tàn ní jẹ kì í tàn ní jẹ ewé tíì kò lè rí fèèkì ẹ̀ kò sí fèèkì ewé ìbẹ́pẹ ewé làpálàpá kò sí fèèkì ewé mọ́gòrò ẹnu ògbìyè kò sí àdàmọ̀dé ẹ̀ àmọ́ ògùn òyìnbó àdàmọ̀dé ti pọ̀ jù àmọ́ Ọlọ́run ò tí ì dá àdàmọ̀dé ewé àtegbò so kí gbogbo abẹ́sí máa lo ewé àtegbò wa ti ìbílẹ̀ wa ó dẹ̀ ṣiṣẹ́ àwọn òyìnbó dẹ̀ ń tàn wá jẹ wọ́n ń kó lọ ẹ má jọ kó lọ mọ́ ẹ jẹ́ káwa náà lò ó fún ara wa níbí báyìí. a máa rí bá wa ṣe gan. ẹ ṣe gan.